extra tí wọ́n gbé. Ṣùgbọ́n tẹ̀sán fún ọ lẹ́ẹ̀kan ni wípé ẹ fẹ́ kí bàbá Charles Baba is a bit over 100. Orí ọ̀fẹ́ ni o. Ẹ bá mi fún bàbá Charles ní àtẹ̀wọ́ tó lọ́wọ́. Eléyìí tá à ń ṣe lónìí, a ṣe torí iṣẹ́ kárí mi. À ń ṣe ẹjọ́ lẹ́kí bàbá rí mi please ẹjọ́ bá bìrì tó lọ́wọ́. Àwọn ọ̀pẹ̀ tó wà náà ń ṣe. À ń ṣe torí pé bàbá ti sáfù ẹ̀mí. A dẹ̀ ń ṣe láti tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn àgbàlagbà wa tó kù Ọlọ́run á jẹ́ kí wọ́n dàgbàlagbà kí wọ́n dògbò. A máa celebrate bàbá immediately after decoration we're moving on to the celebration of our father Pastor Olumo Agbako. Intama ṣe àmàsọ, intama ìwọ̀tama àmàsọ and the other things through the national body tí wọ́n ní plan. Plan yẹn ẹ̀yin náà wà nínú ẹ̀. Ẹ bá mi fún wọn ní àtẹ̀wọ́ tó lọ. Màá fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé bàbá wa nínú Olúwa. Ẹni tí Ọlọ́run gbà fún ní gbogbo ìgbà. Òjò tí ò bẹ́ nìkan kan ṣọ̀tá tó jẹ́ ẹni tí ejí rí òlejì pa. Ẹni tó jẹ́ pé tó bá sọ fún délé wọn ní church wàá rẹ́rìn jáde. Distinguished ladies. Ọ̀pọ̀ tọ́lọ́run fún bàbá láti ìgbéra ẹ̀rọ. Wá sí ìjọba ọ̀run. Ìrìn ọ̀pọ̀ tọ́lọ́run fún bàbá láti ìgbéra ẹ̀rọ. Wá sí ìlú fún bàbá. Ìrìn ọ̀pọ̀ tọ́lọ́run fún bàbá láti ìgbéra ẹ̀rọ. Wá sí ìjọba ọ̀run. Decorate yín sà ṣùgbọ́n Ọlọ́run á túbọ̀ wá kan yín lé sà. We appreciate what you have been doing for us, sir, and we continue to appreciate you, sir. Ìwọ tó bá ní àdúrà òkè ń gbà jẹ́ kí wọ́n ṣépè fún ẹ. Àdúrà yà túbọ̀ máa gbẹ sà. Sir, in the presence of everybody, God and everybody here. Àwọn tí ó jẹ́ àgbàlagbà wa á fi wọ́n sílẹ̀, á dẹ̀ ní ọkàn láti fi wọ́n sílẹ̀. Àwọn tí wọ́n jẹ́ ọmọdé wa á fi wọ́n sílẹ̀, á dẹ̀ ní ọkàn láti fi ẹnì kankan sílẹ̀. Á pọ̀ ṣùgbọ́n à lè ṣe tán lẹ́ẹ̀kan náà. We need people, good people who can support us and who have been supporting us, and we continue to appreciate them. The National Secretariat has been ordered and advised to provide the names of all the elders in the industry. All the elders in the industry. We continue to look after them. We continue to look after them, do the little bit we can do, starting with their heads. So if you don't know the Karao, so as time goes on, our Mama unfold law. We have been doing it before, but unfortunately we have not been publicizing it. But we continue to let the public know exactly what we are doing and how we are doing it. This award is not for sale. You deserve it, sir. Tí wọ́n bá ti rí nǹkan tó ṣe yìí, wọ́n á pè wọ́n ṣàdúrà. Wọ́n support wa morally, wọ́n support wa financially, and that is the reason why today the entire leadership of the association is conferring on you the life patronship of Tampan Ogun State Chapter and our life spiritual father. Congratulations, sir. What a war.
Arts and Motion Pictures Production Association of Nigeria, Ogun State Chapter, Certificate of Appointment, presented to Private Dr. Babatunde Elijah Ayodele JP, the founder of Area Evangelical Spiritual Church, Okeafa, Lagos, in appreciation and recognition of your exemplary roles and dedication both spiritually and financially to Tampan Ogun State chapters. Dated today, 28th of July 2023, and signed by the Governor of Tampan Ogun State, Comrade Afolabi JP, and the Secretary, Reverend Adeshegun E. Additional Esquire, the Secretary. Congratulations, sir. Who did it? Oh my God! Ọlọ́run Ayọ̀délé. Ọlọ́run Ayọ̀délé. Ọlọ́run ìjọ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ pàtàkì yìí, mo dúpẹ́ púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn national body, mo dúpẹ́ lọ́wọ́ state, mo dúpẹ́ lọ́wọ́ press tiwa, ti ẹ̀rọ ẹ̀. Ẹni tó ga jù nínú ẹgbẹ́ mi lè. Ok, dóńgó mo dúpẹ́ lọ́wọ́ dóńgó. So mo máa appreciate iṣẹ́ ìsìn ìwàásù tí wọ́n máa ń ṣe. Wòlíì ni wọ́n ń pè ní tó pé Nigeria government wish pé kọ́ rí yín bá a ṣe máa ń rí yín. Mo wish pé kọ́ lè máa ṣètọ́ nínú ìlú. Wọ́n máa ń fún wọn ní grant wípé ẹgbàá ó lè jẹ́ bí 10 billion. Torí pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó pọ̀ ni láti fi lè ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ àti gbogbo. Wọ́n inú mi dùn púpọ̀ ní orúkọ Ọlọ́run abáláyé fún nǹkan tí bàbá ṣe léde. Àfún ní half a million, then every month a máa fún wọn lóúnjẹ àti 100,000. Títí máa fàyè rẹ̀, tó máa fi fàyè rẹ̀. Ẹ kàn fún alákàntì nígbà wọn máa gbóúnjẹ yẹn sí sọ́kà lẹ́fẹ̀ẹ́ gbóúnjẹ yẹn àti sínú oúnjẹ yẹn mọ́ every month. Ẹ tẹ̀kẹ̀ bẹ́ẹ̀. Àwọn tó lóṣèlú a ní asọ̀rọ̀ pé budget dáa ní ká tó débí àti plan budget pẹ̀lú náà. Láàrin ẹ ṣe nǹkan nípa pé afẹ́fẹ́ ṣàṣeyàn. Lè rí níta ní òun jáde ní oṣù tó yẹ pé bẹ́ẹ̀ ọmọ ṣe dáadáa àti pé ọmọ mi ti fẹ́ wá rí àti ọ̀rẹ́ mi ti fẹ́ wá rí i pé àwọn ọmọ invite yín ní on the 8th of October ó dẹ̀ gbọ́dọ̀ wá ń bẹ̀ gbọ́dọ̀ wá ń bẹ̀ owó ní MC ọjọ́ yẹn gbọ́dọ̀ ní MC bàbá ní aláṣẹ ibẹ̀ ìwọ lẹ́yìn tí tọ́ yẹn so ebi tó ṣe lé ìdílé ìjẹ bẹ́ẹ̀ni kejì tí àṣeyẹ ìwé mo àtúntẹ̀ so àṣe àfẹ̀mìnà náà láti fi support yín then continuously lọ́pẹ́ ká ṣe wípé bàbá àwọn àgbàlagbà tó wà ní ẹgbẹ́ tó lè ṣe dáadáa tó dáa rí tó pẹ́ wá ní àwọn kan máa kárí mú. Yes, ayé fẹ́ yí púpọ̀ o bẹ̀tẹ̀ wá sọ pé ẹjọ́ ìṣàmú mi ò mi mú láti di 30 years kò pọ́n ẹgbẹ́ yẹn mi wọ́n fẹ́ fi ẹgbẹ́ jẹ́ ni pásítọ̀ kò lè borí ní ẹgbẹ́ torí ẹgbẹ́ ti wà ká tó ní pásítọ̀ yẹn báwo bẹ́ẹ̀ ẹni lọ bá ètò lè ṣe ìyá kan ẹ̀ wọ́n lè ya gbọ̀ngàn kan bí kọ́tẹ́ lè ṣe ni irú ìtẹ̀sẹ̀ ló lè ní ìsìn báyìí kí ẹ̀ máa sọ pé mo fẹ́ wá gba iyì ní chọ́ọ̀ṣì mi kò possible pásítọ̀ ẹ̀ kó tọ́ ọmọ ẹ̀ bá ṣọ́ ní òmùrúkọ ẹ̀ tó ní òmùrúkọ àwọn pastors o lè fi yẹn gba iyì ẹgbẹ́ ọlọ́run ẹ̀ ṣiṣẹ́ náà tó wá fẹ́ ṣe wá ṣe consultation ẹ̀yin bàbá ẹ bá wa ṣe kíní ẹ̀jẹ̀ ká lọ iṣẹ́ ṣọ́ọ̀ṣì kọ́ ni yẹn káàkó fẹ́ ti máa parọ́ fúnra wa jẹ ni pásítọ̀ máa ń purọ́ púpọ̀ lọ́wọ́ pọ̀ nínú pásítọ̀ fẹ́ ṣe miracle by force nǹkan tí ọlọ́run wọn fẹ́ ṣe by force irú ìtẹ̀sí lè ní sè protocol nìyẹn
kí wọ́n ní àbá ẹni wọn àti kékeré wọn àti àwọn olójẹ́bẹ̀ àwọn olójẹ́bẹ̀ kí ni ẹgbẹ́ tó wà ń bẹ̀ lórí ẹgbẹ́ yẹn ẹjọ́ ẹ̀jẹ̀ kájọ lọ sẹ́tù kìíní ẹ fún foundation ẹ fi wá sínú ẹ̀ ok àwọn àgbàlagbà ẹ wọ́n ní ìdíyà ẹ̀dá ìgbàtí mo ní ìlú ó pè mí kí wọ́n máa lò yí gàràgàrà kò possible iṣẹ́ ìrírí yàtọ̀ sí yẹn o fẹ́ tọ́jú bọ́ léde ó ti ń tọ́ lọ́bọ̀ kó tójú bọ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ ọmọdé báyà ti tójú bọ̀ kan tó yẹ kó tójú bọ̀ ojú ẹ̀ máa fọ́ tókí pásítọ̀ yẹn kó reverse àwọn method yẹn kó follow protocol ọmọdé ni wọ́n ẹ̀sẹ̀ ń bọ̀ ni so irú yìí sì kó lọ kó o fẹ́ máa tẹ̀yìn mọ́lẹ̀ mo fẹ́ lọ sẹ́ńtírì bàbá lẹ́yìn yín kó lè gbá yìí náà church yẹn ṣe ní church yẹn tó bá ti ní bẹ́ẹ̀ bó ti ṣe wà bọ̀ fáwọn tó wà ń bẹ̀ a lè rí lọ́dún tani ẹni mi ló máa ń gbà kan àtàwọn kò ọ̀rọ̀ òní bẹ́ẹ̀ o nǹkan tó wá sọ fún ikọ́ nìyẹn kọ́ nìyẹn ju wípé bẹ́ẹ̀ ṣe máa ní ìlọsíwájú then ikú ọ̀wọ́ tó máa ń kú kàdádúró ẹjẹ́ àpè ìpàdé àdúrà kàfi sọ́wọ́ ọlọ́run kàbí ọlọ́run pé jẹ́kẹ̀mí àwọn ẹgbẹ́ yìí máa kú àbẹ́ni kú 30, 40, 50 mọ́ wọ́n 80, 90 bí wàá ṣe dàgbà kọ́ máa dàgbà bẹ́ẹ̀ inú ẹgbọ́dá máa dùn ẹ̀jẹ̀ lọ sẹ́sìlẹ̀ bàbá ẹ̀jẹ̀ lọ sẹ́sìlẹ̀ bàbá ti ṣiṣẹ́ bàbá ti ṣiṣẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ náà fẹ́ 30 ló kú àfẹ́yẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ká organize àdúrà káfí gbogbo lọ́wọ́ ọlọ́run wọ́n appreciate yín gan-an wòlíì pọ̀ Nàìjíríà gan kẹtẹ wá gbà wá nìkan kò tún wá ṣe lẹ́kọ̀ọ́ lórí ìjábọ̀ òkúta àánú àrígbà wọn appreciate yín o wọ́n mú ara mi o àmọ́ra jù báyìí lọ bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ báyìí náà àti bá ti dábàlágà ẹ̀jẹ̀ ọba ṣe máa celebrate wọn àwọn àmọ̀ wọn yẹn ṣe fún kálí ní widows ẹ̀sìn lẹ́tà àáfin ìgbàdàwọ̀ alágbàdà fi ránṣẹ́ nígbà lówó kùrù báwọn ló ṣe lo bẹ̀ díẹ̀ a lè jókòó kíkí la tó lè ṣe next ká fọ́ sínú bọ́jẹ̀tì wa a lè máa ṣe yẹn so ẹ ti ń ṣiṣẹ́ tó pọ̀ fún Nàìjíríà fún àgbáyé wọn láti ẹ̀fàyè sókè àwòrán ẹ̀yẹ ni yín àwòrán yìí ò ní bàjẹ́ so mo appreciate yín lẹ́ẹ̀kan sí mo dẹ̀ kí bàbá náà wípé ẹ̀mí wá túbọ̀ kò ju báyìí lọ títí tí bàbá fi kú every month a máa ṣe yẹn pẹ̀lú oúnjẹ agbára tó lọ thank you sir. Ọlọ́run Ayọ̀délé. Ọlọ́run Ayọ̀délé. Ọlọ́run ìtàn ìrì o. Ọlọ́run Ayọ̀délé. Ọlọ́run Ayọ̀délé. Àgbẹ̀wò àti yunifásitì. lórúkọ àwọn ọ̀gá wa ní Tampan akíyé ẹ̀kú rere happy birthday sir many happy returns kátó alẹ́ kí wọ́n tó lọ wọ́n tó sinmi a máa kékèké so àwọn èèyàn bíi méjì mẹ́ta ti sọ̀pọ̀tì bàbá wọ́n ti gba àkáǹtì tó máa fi ó the National Executive Councils yàtọ̀ sí ìfọ̀tà àti ṣe àti níta tó máa ṣe àwọn náà máa fi 250,000 a máa fi sọ̀pọ̀tì níta ṣe lónìí fún bàbá sínú àkáǹtì wọn every month
gẹ́gẹ́ bí pastor ṣe sọ lẹ́ẹ̀kan every month ní the national executive council náà máa máa support bàbá títí di ọdún tọ́lọ́ bá pè tí bàbá máa fi lò láyé kò dẹ̀ ń ṣàyẹ̀ nìkan gbogbo àwọn àgbààgbà tó kù we will continue to support them financially morally torí àwọn tó bá di àṣẹ yìí ó yẹ káwọn náà kí wọ́n jọrọ ṣe yìí once again on behalf of the National Executive Council we appreciate you Prince Dele Odule àwọn ní Amẹ́ríkà ó wù wọ́n kí wọ́n sọ̀rọ̀ pa bàbá àti trial àtẹ̀kọ̀ pé kẹ́ńjìnì àtẹ̀báwá ṣọ́ọ́tì báwa ní ṣe kọ́ bá wa kọ̀nẹ́ẹ̀tì kìíní yẹn wọ́n fẹ́ sọ̀rọ̀ látòrí fóònù nípa bàbá tọ́lọ́pàá jẹ́ ká ní ṣe wọ́n á sọ tí àbádẹ́ tètè rí opportunity yẹn á pé bàbá sìn kó tó di pé wọ́n lọ sí di kéèkì wọn bẹ́ẹ̀ ká kọ́kọ́ kéèkì torí bàbá máa sọ̀rọ̀ bàbá máa fẹsẹ̀ rájọ́ àwọn oníjó ṣé oníjó máa jó are you a old man or a. mi yẹn lọ́jọ́ sí táwọn èèyàn wọlé mọ́ mi yẹn lọ tá lọ kí mọ́ sí ẹ o ó kú oríire ọmọ tuntun. Òṣèré oní tíátà pátápátá wọ́n ní àwọn ọmọ rírì ẹ̀ àwọn ọmọ rírì ẹ̀. Bàbá at 100 years lọ́wọ́lọ́wọ́ ṣàṣọ Olumo ló ń ṣọjọ́ ìbí bó tilẹ̀ òkú pẹ́ láyé tán ojú ẹ̀ ò ní rí ibi olójú ẹ̀ ò ní rí ibi ojú rẹ̀ ò ní ọmọ amúṣọ ló ń san ẹ̀ o ọmọ Bọ́lájí ló ń sanwó ẹ̀ jazz gómìnà ló ń sanwó ẹ̀ o wọ́n ní president gbogbo tíátà ìyẹn sanwó dàbí mi lọ́wọ́lọ́wọ́ Bọ́lájí president gbogbo Tampan ó sanwó jazz lọ́wọ́lọ́wọ́ bàbá ń ṣọjọ́ ìbí bàbá ló ń ṣọjọ́ ìbí Olúwo ló ń ṣọjọ́ ìbí. bóyá kí n kú ní ọlọ́lá o. Jagunmólú o aláṣẹ lọ́dọ́dọ́ máa mú òun lẹ́nu mi ọ̀tún ó jà sí Olúmọ. Abọ́lájí ẹjọ́ èrò wá wọ́n láti mí èrò wá wọ́n láti mọ̀ sọ èrò wá wọ́n láti mí èrò wá tó bára kí bàbá tó sì nílé àgbésọ̀yọ̀ èrò bá mi kí Jagunmólú yìí alájí yìí máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Bàbá ló jẹ́ ìrì òní, ó ti lè wù kó pẹ́ láyé òní mọ̀ lórí ọmọ, òní mọ̀ lórí ọmọ, òní mọ̀ lórí ọmọ. Charles ṣókòlè sọ pé kò bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó. Charles bàbá tiwa. Ẹjọ́ àgbẹ̀ ní bàbá àgbàkọ́ ẹ̀. Àgbàkọ́ tó wá ní bàbá olórí rẹ̀. Bóyá ìwọ lọmọ ló ń sọ lọ́wọ́lọ́wọ́. Ọmọ tó ń ròyìn lọ́wọ́lọ́wọ́. Just ìwé pàpà ọmọ tí kò lọ́dọ̀.
100 years is a rare privilege. In Nigeria of today, to get to 100 years is just a grace of God. So, and he has been in the industry for over 75 years. So there's nothing we can do that is too much to celebrate a living legend like him. And it's not only him. This is just the beginning, by the grace of God. No message, because these veterans, they are pathfinders. They have done their best. Unfortunately, when they started, there's no much prospect in the industry. Yeah, they are like pathfinder, and the least we can do is just to support them, appreciate them, and to make them comfortable to the best of our ability. And that is exactly what we are trying to do. Well, we can't do it all, and that is why we are appreciating people that has been supporting us, both home and abroad, in their own little way. Without them, there is no us. Mini Merit Adewale Okikade Adewi tí gbogbo ayé mọ̀ sí Merit Adewale. A wà ní event yìí lénìí láti celebrate veteran wa tí gbogbo ayé mọ̀ tó milẹ̀ rere tí gbogbo yín mọ̀ sí bàbá àgbákò Charles Olumo. Wọ́n pé 100 ní èní yìí, wọ́n pé 100 years lénìí. Iṣẹ́ ńlá nìyẹn o. Wọ́n sọ pé ẹnìkan pé 100 years, especially nínú irú iṣẹ́ tí à ń ṣe yìí. In fact, ó tó really fi ọlá wọn tọrọ. Inú gbogbo wa dùn bí a ṣe rí bí gbogbo event ṣe ń lọ. Kódà afọ́jú gan náà rí pé yes, bàbá really win heart àwọn èèyàn. Gbogbo wa náà lágbára Ọlọ́run. Àní ṣe tí o, àwa náà dàgbà nínú ọlá. Àní pàdánù àlàáfíà wa o, inú gbogbo wa dùn. Bàbá, happy birthday, happy centenary anniversary, God bless you. Ẹ tún sì máa pẹ́ sí o lágbára Ọlọ́run. Kọ́ mi ní ìyáàfin Yèyé Táyé ṣe Ọmọ́sẹ̀ndé Olúbùnmi Òkúríbidó from the United States of America. I'm also from Ogun State. I'm wishing Baba happy birthday, long life and prosperity. Baba has been a very good, wonderful man in the Nollywood, and I really wish him more years in good health though. In good health. I wish him good health, to have good health, to live more. And I use this opportunity to tell other people to live a good legend and have a good testimony. And I'm praying also myself that I will reach 200 years like Baba in Jesus' name. Here to celebrate Pa Charles Olumo, Baba Agbako, on his 100 years on this planet. Long life and prosperity. Baba Shali Agbako, Igba ọdún kan ni. Love you, Baba. Love you. We move to the next awardee. Bàbá wa Chief Lere Baimo, wọ́n ti wà ní àárín wa. Bàbá ẹ̀dá onílé ọlá, wọ́n ti wà ní àárín wa. Bàbá wa High Chief Lere Baimo, you're most welcome, sir. Bàbá wa Honorable Adewale Adewi Merit, wọ́n ní kí ẹ máa bọ̀ wá sí iwájú bí sà. Please come over, sir. God bless you. Thank you. Bàbá wa ẹ̀dá onílé ọlá, ẹ káàbọ̀ sí àárín wa. Bàbá wa láti celebrate bàbá wa Charles Olumo Agbako. Bàbá wa ẹ̀dá onílé ọlá, bàbá wa Chief Lere Baimo, bàbá wa ẹ káàbọ̀ sí àárín wa. Àti bàbá wa dé ìvẹ́ǹtì yìí kì í ṣe ìvẹ́ǹtì lásán o. Bàbá
Wande bàbá wa Adéwálé Adéwuyì wọ́n ti wà mí akànfẹ́ kí bàbá lérè pàmò àti bàbá Wande kí wọ́n jókòó àwọn àgbààgbà méjèèjì yìí àwọn bàbá tí à ń wò níwájú nínú iṣẹ́ Tampan. Ẹ káàbọ̀ sí àárín wọ́sà bàbá wa lérè pàmò bàbá Wande ẹ káàbọ̀ sí àárín wọ́sà àwọn àgbààgbà rèé o. Bàbá wa bá Tunde Kèlání wọ́n wà bí àwọn bàbá yìí wọ́n wà ní àárín wa. Wọ́n wá sẹlẹ̀bírẹ̀tì bàbá wa Chief Charles Olumo, bàbá wa Tunde Kèlání, bàbá Wande, bàbá lérè pàímọ́, àwọn bàbá nínú iṣẹ́ yìí àwọn àgbààgbà àwọn ọ̀gá wọ́n wà ń bí lọ́jọ́ òní láti celebrate bàbá wa High Chief Charles Olumo. àjọba ṣe ìjọba dáa náà ni adóòdò ìkọ́ náà ní gbogbo wa lágbára Ọlọ́run ẹgbẹ́ yìí ò ní bàjẹ́ wọ́n ṣe ti lọ síwájú tí gbogbo wa dùn nínú wa ò ní bàjẹ́ nígbà kankan mo fi opportunity yìí kí olórí wa àgbà. God bless you. Now all attention to our baba Wande kí a gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ti bàbá náà gẹ́gẹ́ bí one of the icons in the industry tí wọ́n lè wà bí lọ́jọ́ òní a distinguished personality. ẹ jẹ́ káwọn pẹ́sì yẹn ṣe tán ní ọ̀dọ̀ ọ̀rọ̀ tí àwọn pẹ́sì yẹn bá ṣe tán pẹ̀lú ìgò the king of theatre so ní ilé máa bọ̀ Tampan mi ò gbọ́ o success ẹ kú oríire o inú èmi dùn láti wà ní àárín bíi lónìí a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wa tẹ̀ ń ṣe ayẹyẹ fún mo bá yín dúpẹ́ pé ẹ̀sìn tó wà láyé ẹ wà láàyè èyí tó sojú yín oore ní ọmọ sojú yín nǹkan dáadáa ní ọmọ sojú yín ẹ̀ní tí ì lọ báyìí o àwa náà ò ní tí ì lọ ó tún kù kẹ́sẹ̀ ẹ̀mí ogun inú mi dùn gan ní táwọn Tampan sí mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá tó ní fún wa ní owó ní tẹ́ lọ́wọ́ wọn èmi wọn á gùn wọn á pẹ́ fún wa o lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì wa bí wà bí tèmi wà bí lónìí àwọn ló jẹ́ kémi ọ wà bí bẹ́ẹ̀ kọ́ ẹ bá máa tàkìtì lórí ilé ìròyìn pé mo rí i ṣùgbọ́n olówó pé àbí àwọn táwọn ò wájú rè ẹ má jà á kàn já ó kó àwọn èèyàn wá sí ilé yìí a sì parí ìjà ẹ̀mí ogun o latin ẹ̀mí rẹ̀ ogun o èèyàn dáadáa ni ọ́ ẹni tí ń wá ìlọsíwájú ọmọ nìkejì ni ọ́ máa lọ wájú ni àtúndébí nísìn ó tún ní àwa àgbààgbà òun fún wa ní 25,000 owó ò ní tẹ́ lọ́wọ́ rẹ̀ o ẹ̀mí rẹ̀ ó sì gùn inú wa dùn o ẹ ṣe dáadáa o ìjọ ò ní túmọ̀ lórí o ẹ̀yin èèyàn gbogbo bàbá Olúmọ rèé wọ́n ní ilé tó da oró ń kẹ́tù ni pẹ̀tẹ́sì gàǹgà ilẹ̀ ní ń bọ̀ ní bàbá ìbàdé yìí ẹ̀yin náà bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tètè kú o àánú ò ní tètè kú gbogbo àánú ò ní tètè kú ẹ̀mí wa ó gùn inú wa ó dùn
mo dúpẹ́ náà ní o ẹ ṣé o. Chike. That's all we got.